Johnson, right? Yes. Yeah, but about it. Yeah, she wants to discuss the shit to Ofema Shem before. Agent so on the Kimari to relation. Keep them about into Jomo. So, kí wọ́n tó dé, èmi wà pẹ̀lú ọmọ inú ilé mo ń bá ṣeré, but èmi fẹ́ bọ́ síta ń sìn, mo fẹ́ get nǹkan down the street. Okay, so jẹ́ kí n lọ gbé ọmọ wá kí wọ́n máa bá ṣeré kó tó di pé mi máa. Àìgbé bébí mi wá. Kẹ́ bá dúpẹ́ lọ́wọ́. Yeah, here. Ẹ má bínú sá. Ṣé ọmọ lẹ gbé sá? Ṣé àgbàlagbà ni wọ́n? Ọmọ ìgbà tí o sọ àwọn iṣẹ́ tó fẹ́ máa ṣe wọ́n ní pé wàá máa bá wa tọ́jú ọmọ so ọmọ mi lélẹ̀ àyànfẹ́ my adorable daughter. Ojú àgbàlagbà. No, ọmọ ni. Yeah. Hi. Hello. Hi. Ẹlẹ́ bá ọ dáhùn. Because kò tí máa sọ̀rọ̀. Yeah. Okay. Ẹ gbé wọn lẹ̀, ẹ jẹ́ kí wọ́n kọ́ ní wa. Baby, calm down. Kò tí máa rìn náà. Wọ́n ti sọ, wọ́n ti rìn. Ẹ má bínú. Hello àǹtí mi. Hello. Mò ń gbọ́ yín dáadáa báyìí. Kí lẹ wí? Kí lẹ sọ wọ́n ṣẹlẹ̀? Màmí, nígbà wo? Nísinsìnyí. Wọ́n ti kú. Màmí ooo, màmí ti kú. Wọ́n sọ pé màmí ti kú ni. Wọ́n sọ pé màmí ṣẹlẹ̀ ìsìn lórí. Wọ́n ní màmí ti kú. Màmí ooo. Wọ́n sá àsìkò gbé kọ́lá. Máa padà wọ́n sá.